Africa Content TV. Be 3 weeks. Àwọn eléré ńláńlá wọ́n ti kọrin ní àyànlá bí ojú wọn rábà tó. Àwọn tó bá fẹ́ ṣe gbogbo ẹ̀tàn tàbí palẹ̀ wọn gbogbo ẹ̀ lẹ̀. Wọ́n ní kí Pasuma àgbo akọrin. Wọ́n lè gbúdọ̀ mọ yàtọ̀ pé ẹ̀lírí tẹ̀rí ìyànlá bí ojú wọn náà kò lè kébí èrí. Ibà sọ̀rọ̀ ẹsẹ̀ nínú igbó. Ẹ̀rọ àgbógbó orí yàtọ̀. Gbogbo orí yàtọ̀ kí ló lábà sọ wá. Ìjàpá lè máa fàyàwọ́. Ìpínlẹ̀ máa fàyàwọ́, àmọ́ wíwọ́ wọn, ìtòbí wọn, àpọ́nlé wọn, jíjẹ wọn máa sọ, àlàáfù ẹsẹ̀ lójú wọn. Ọlọ́run bàbá ní bàbá jẹ́jẹ́ nìyẹn wọ́n wo bàbá ní. Gbogbo ẹ̀yin náà lè rí àlàbí ọgbọ́n sọ. Olúwa mú
mi débẹ̀. Ìgbìmọ̀ tó bí mi, Olúwa mú mi débẹ̀ o. Àdúrà tó máa gbà nìyẹn, tó bá mi jí every morning, máa sọ fọ́lọ́wọ́ máa pé Olúwa mú mi débẹ̀ o. Ìgbìmọ̀ tó bí mi, Olúwa mú mi débẹ̀ o. Wọ́n lè bá gbọ̀sálẹ̀ mú wọn.